ẹ̀yin t'Alájíkẹ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ o. ṣé ẹ sì rí ẹ̀yin òbí òun ni ẹni fídíò yìí nísẹ̀mí ayé obìnrin kì í ṣobe ọmọbìnrin nìkan àtọmọ ọkùnrin gan. mo fẹ́ lè sọ wípé 50% àwọn ọmọ tán síyàn ẹ̀rẹ̀ béèrè lọ́wọ́ òbí wọn. In the sense that a ti rí wípé ayé ti lajú, you can do whatever you like. Kò sí pé kéèyàn ó ti encourage ọmọ pé sọ orí lágbájá tó mú wálé ìdí nì tí mo fi wò wípé kò yẹ ní ọkọ àbí ní ìyàwó fún ọ. Sọ orí tàmẹ̀dò tó mú wálé ìdí nì tí mo rí tí mo fi rí wípé kò yẹ fún ọ ní adé orí tàbí ní ìyàwó. Kò síyàn mọ́. Òbí mi títí bí àtẹnujẹ nígbà tó yá àbí ìyá 40 náà tóun ti náà ti rìtáyà tí ò ṣiṣẹ́ mọ́. Ṣé bó oúnjẹ kò tọ́nà àti tó tó àti tí ò tọ́nà ni ó mọ àbí yóò sá survive. Ó títí bí àtẹnujẹ rán ọmọ rẹ̀ lóko bí tí ò yẹ kó lọ. Kò yé báyìí ní ìsìn. Òbí mi títí bí àtẹnujẹ jẹ́ kí ọmọ rẹ̀ kó ṣe kíni kó fẹ́ ẹni tí ò yẹ kó fẹ́. Ibi tí n bá fídíò mi lọ yìí yóò yé yín o. Mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ fi wò ó. Àṣìṣe tán ṣeun kò wá yẹ káwo tún ṣe lórí ìtìá. Ìdí ní t'Alájíkẹ́ fi mú wá. Ọmọ 17 years. Ọdún 17. Ó ti ń fẹ́ married man. Ọkùnrin tó ti mọ̀ pé ó ti níyàwó ní tí ń ṣàbíamọ́ o. Yóò sọ lọ́dún 3 làwọn fi fẹ́ra. Nígbà wá fọdún 3 fẹ́ra láfter ọdún 3 ó lóyún. Ìyún ò ní wípé wọ́n ti ń fẹ́ra láti 17 years nígbà tó di 20 years ó lóyún. Kò yé báyìí náà ẹ̀sìn. Ńgbò wá lóyún nù. Ó lọ́kọ òun ò bá dédé rọ́ ó ní bí oṣù bíi 7 lòun fi gbélé àwọn táwọn ò rọ́kọ ó nígbò sì yá lókàn ẹbí rẹ̀ bíi 3 wá. Iná ọ̀nà wá ṣe. Wọ́n sì ṣe mọ̀mí mọ́ọ́nù náà ló gbalé fún. Iná ló bá fi ibẹ̀ kò régún tí ń jájì kí ọkọ. Onígbà míì báyìí yóò kàn wá ó lè lo 30 minutes náà ni ó dìde ni ó mọ̀ bá tiẹ̀ lọ. Ẹ wá béèrè wípé ọmọ 17 years kí ni ń lé ta ni ń lé tó fi wá di wípé ó wá wọnú ayé ìfín. Ó wá wò pé ibi tí wo yẹ kí wo kọ́ ti bẹ̀rẹ̀ ogun jíjà ni wípé láti kékeré kọ́ rẹ̀ ṣẹrù rẹ̀ ka ọ̀dọ̀ married man. Kò yé báyìí ní ìsìn. Ìyún kan Ọlọ́run púpọ̀ o. Ó wá lóun ti bí ọmọ bíi 5 oyún bíi 4 ló ní lẹ́yìn ọmọ àkọ́kọ́. Bí kọ́ mo ti tó bí kó bàjẹ́ bí kó ṣàṣe kinní kan bí oyún bíi 4 within the space of because only on 25 years ní ìsìn within the space of 20 to 25 years which is 5 years tó ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa yẹn ó ti sọ ọmọ bíi 5 nù. Ọmọ náà láàpẹ́ àbí oyún tó ti tó bí náà tó jẹ́ wípé wọ́n lọ́mọ ò develop ọmọ ti kú sínú ọmọ ti ṣe kinní kan tó tún fi di pé wọ́n sọ operation fún pé ọmọ ti ṣaláìsí sínú. Ọ̀tún wá ń béèrè wípé kán fún ọ mọ̀ràn kí ni kó ṣe. Kí lo ò bá ṣe o sọ ọ fẹ́ kú síbẹ̀ ni. Wọ́n ní kú tí ò bá pa tó bá sí ní fìlà ká dúpẹ́. Sọ ọ fẹ́ kẹ́mi èrè ó bọ́ síbẹ̀ ni. Ó ti mọ̀ wípé kó tètè bẹ́sẹ̀ sọ̀rọ̀. Ó nílò mọ̀ràn. Torójú ẹ gàdàgbọ̀n báyìí lọ làálẹ̀ nípa olè ojú kòkòrò àtẹnujẹ wọ̀nbílíkì wọ̀nbíà tó fi lọ tira rẹ̀ bọ́lí olórogún at that age 17 years. Ọmọ 17 years mi ní tẹ́lẹ̀ kò ìkọ wáyẹ́ẹ̀kì o. Àbí mo parọ́ ni. Lọ́mọ 17 years tẹ́lẹ̀ ọmọ mi ò tí ì kọ wáyẹ́ẹ̀kì. Tí wọ́n ti ń sáré kójo tẹ̀lé married man kiri.
èyí iṣẹ́ ọ̀kọ́ èyí ìwé ọ̀kọ́ ọ nígbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní fẹ́ra náà lọ bẹ̀rẹ̀ sí ní kọ́ṣẹ́ bó o ti kọ́ṣẹ́ yanjú gan ni bó o ti kọ́ yanjú gan ni nobody know ọ̀ọ́lẹ́ kárí ara rẹ mọ́ ọ̀tún wò pé bí ó ṣe tún jókòó síbi tán táyé rẹ ti ń bá a jẹ́ lọ àbọ̀ mọ̀ pé ayé rẹ ń bá a jẹ́ nù ogun tí àwọn èèyàn míì ń fi 40 kìíní kan jà ni wọ́n ti ń fi 17 jà all is well o ṣùgbọ́n òbí náà you can